baby mama, baby mama, baby mama. Ìyá ń dá gbé ló ń jẹ́ bẹ́ẹ̀, ọ̀dọ́ ń dá gbé ló ń jẹ́ bẹ́ẹ̀. Àánú yín dẹ̀ máa ń ṣe mí gan-an wípé wàhálà yín pọ̀ lórí ọmọ. Ẹ̀yin lẹ̀ ń dá gbé, ẹ̀yin lẹ̀ ń dá sọ. Ó máa ń dùn mí gan o. Tá bá wo ìgboro wò, baby mama ti pọ̀ gan-an. Mo wá ṣèwádìí kí ló lè fà ná tó fi ń dá gbé, tó fi ń dá, tó máa ń dùn mí gan. Ẹrù tí èèyàn mẹ́fà ò lè gbé, èèyàn méjì tọkọ-tìyàwó ò lè gbé, ìwọ nìkan ló ń gbé. Ó máa ń dùn mí gan o. Kò dáa kó jìyà lórí ọmọ kó má jẹun ọmọ, baby mama. Ṣùgbọ́n mo fẹ́ bi ọ́ léèrè kankan. Kí ló dé tó fi decide láti máa dágbé? Mo ṣe research mi gan. Ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí lọkùnrin fìyà jẹ. Ẹ̀yin ọkùnrin ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ọkùnrin ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ rántí ọjọ́ àti sùn. Ọjọ́ àti sùn lẹ́bọ bí kú bá dé yọ pa ni tọgbọ́ntọgbọ́n ni. Ẹ̀yin làárò. Gbogbo alásìkò iṣẹ́ wa ni ó kù. Ẹ̀yin ọkùnrin tí ń fìyà jẹ obìnrin ẹ ṣọ́ra yín. Ṣùgbọ́n ìwọ obìnrin náà tí ò ń ṣe baby mama yìí, ibikíbi tẹ́ bá wà káàkiri àgbáńlá ayé, sọ ma pé ò ní faradà ṣá. Ò ní faradà kankan. Àwọn bàbá àti ìyá tiẹ̀, ìfaradà tí wọ́n ní ni wọ́n fi bí ọ, tó fi make ẹ̀, tó fi lọ́kọ, tó fi ní ọkọ orí ẹ̀. Ọlọ́run bá ń gbọ́. Ìwọ ọkùnrin kankan ọ̀dà á máa manage àwọn ọkùnrin yẹn ni. Ẹni tí ò lè manage ọkùnrin òun ni baby mama o. Wèrè kúnnú àwa ọkùnrin, oníjàngbá kúnnú àwa ọkùnrin, alágídí kúnnú àwa ọkùnrin, ahun kúnnú àwa ọkùnrin, ọ̀lẹ ó kúnnú àwa ọkùnrin, onírọ́ ó kúnnú àwa ọkùnrin. Bó ṣe rí láyé ìjọ náà nù. Àwọn màmá yẹn dúró pa síbẹ̀ pé àníṣe ilé ọkọ mi máa wà ń bẹ̀, ọmọ mi máa jèrè. Anyway, ó ti di baby mama ń sìn. Ojú ẹ ti já díẹ̀díẹ̀ wípé ẹrù tó yẹ kí àwọn méjì gbé ìwọ nìkan ló ń gbé. Wàláhì nìkan kò lè ọ. Tàárọ̀ ìwà rè é. Wá wo gbogbo ìyàtọ̀ ń jẹ ìwọ nìkan pẹ̀lú àwọn ọmọ yìí. Sọ yẹ kí àjọ gbé. Ṣé kò yẹ kí wà àti ẹbí ẹ, ìwọ àtọmọ ẹyọ kan, ẹmọ kan lẹ́lòmíì bí ẹlòmíì ò tí ẹbí kankan. Ṣé kò yẹ kó wá gbádùn ọmọ yẹn ni? Wà á gbọ́ bó o ṣe fẹ́ràn ọmọ tó nú ayé yìí, jẹ́ ń yá ọ ní nǹkan kan kó o lè mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ nú ayé. Baby mama kan ó fẹ́ràn ọmọ, ó kọkọ ẹ lẹ́yìn torí ó ní ọkọ òun fìyà jẹun, ó ní kò lówó lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tó débi tó wà ní ìṣòro náà rí rẹ̀, síbẹ̀síbẹ̀ ó tún wá lọ́kì. Lọ́kínẹ́sì ẹ̀ náà ò ju pé ó ti ta gbogbo ara rẹ̀ o. Bí a ṣe ń gbá sí lọ́tún náà ń gbá sí lósì. Gbogbo baby mama tẹ́ ẹ bá rí láyé yìí, wọ́n lè wà láì ní ọkùnrin méjì mẹ́ta mẹ́rin márùn-ún tí wọ́n máa ṣe sọ̀kìsọ̀ lọ fún wa. Sẹ́yìn pé ewu tún wà ń bẹ̀ ò lè ká ẹ̀sán. Ibi mọ́ lọ́kàn. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú mi, ẹ follow mi, ẹ máa follow mi, ẹ follow mi. Ọlọ́run máa follow rìn àjò yẹn ẹ̀ ní já ṣubú. Àmọ́ wí o. Ṣùgbọ́n ìta bá wí tó bá dáa, ẹ múlò ń bẹ̀. Ètí ò bá dáa, ẹ gbà wá mọ̀ràn á tẹ̀lé. Now, òun jìyà lórí àwọn ọmọ yẹn. Bó sọ wọn jẹ́ tó gbogbo ìyà tó jẹ́, gbogbo bí wọ́n ṣe ń gbá ọlọ́tún tẹ́ ń gbá ọlọ́sì tẹ́ ń kíbọ̀ ọlọ́tún kíbọ̀ ọlọ́sì. Yàrá rẹ nìkan ẹ̀ tí ó béèrè lọ́jọ́ alẹ́ yẹn sọ wọ́n believe pé ọmọ tó wọ́n à ń ṣe nǹkan ó yẹ kó jẹ́ ń jẹ. Ẹ̀jẹ̀ yẹn ní ọpọlọ kékeré kan. Arákùnrin ìṣẹ́jú márùn-ún náà ni o, mi ò waste time yàrá mi jẹ́ dátà yín rárá. Ọmọ yẹn ó tọ́ dé higher institution, baby mama ni. Ṣùgbọ́n nígbà tí ọmọ yẹn tó dàgbà, baby mama ìfẹ́ tó wà láàrin ọkùnrin àti obìnrin, ọpọlọ méjèèjì náà fi tọ́mọ, ọpọlọ kan náà ní fi ń tọ́mọ. Ọmọ ti bàjẹ́, ọmọ ti sẹ̀dín, ọmọ ti wá ń kọ̀rẹ́kọ̀rẹ́ nípasẹ̀ àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ lọmọ yẹn ń kó ọ̀rẹ́kọ̀rẹ́. Ó kẹ́gbẹ́ àwọn tí wọ́n ti lówó, ó wádìí owó wọn, ọ̀rọ̀ rẹ̀ wọ̀, òun náà ṣe bẹ́ẹ̀. Sàmàpọ̀ náà tún tẹ̀. Sàpé phase 3 lélẹ́yìí, phase méjìlá ni mò ń lọ níkọ̀ọ̀kan. Torí ìtọ́sẹ̀ nìkan ó lè má ṣe lòmíì kọ́ bàbá àjì sọ́fìn ayé ni. Ọmọ ṣe ń tàn wí kẹ́ owó dé, ọ̀rọ̀ kọ̀ fún yẹ ẹ̀, ọkọ̀lé fún yẹ ẹ̀. Gbogbo tí yẹn ń fẹ́ láyé ni, yẹn ń rìn tọ̀. Àwọn kájọ́, Android olówó iyebíye. Màmá yẹn wá rìn wọn ni ǹjẹ́ àwọn náà ò ní kọ́kọ́ kàbá yìí nítorí pé wọ́n rí bí ṣe ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ti pàṣẹ rẹ̀ náà di baby mama. Ṣùgbọ́n tó lé wọn padà rẹ o. Ẹ jẹ́ mọ̀ pé n ti sọ fún ni pé
ẹni tó lè lò láti lò lẹ́ni tó bá ti abẹ́ rẹ̀ jáde ẹ̀jẹ̀ tí ibi tí ẹ̀jẹ̀ ibi tẹ́jẹ̀ tó ti jọ ẹ̀jẹ̀ ìyá ló bí ọmọ ẹ̀ ẹ̀jẹ̀ ọmọ ń bẹ lára ìyá pé ibi tó ti jáde ọmọ béèrè pé bó ni ìyá rẹ̀ náà ní ló lò kò sí wàhálà ó dẹ̀ ti débẹ̀ kò lè padà mọ́ lẹ́yìn ìgbà yẹn ìyá yẹn gbẹ̀kú ni ìyá yẹn bébí màmá gbẹ̀kú ọgbẹ̀kú ni ẹ̀jẹ̀ fún sòròsò ọmọ rẹ̀ lò ṣe bá dúrà tó ń gbà tó fi kó nílé ọkọ ni pé ìyá ń jọmọ rẹ̀ ńgbà tí ìyàwó à ń jọmọ rẹ̀ tó lè dúró tọkọ rẹ̀ níbo lọ̀rọ̀ rẹ̀ já ọmọ tó yẹ kó gbádùn rẹ̀ ó ti pa ọ́ ó ti kú ìfẹ́ kí wọ́n tó wà nú ayé ọ̀ bọ́ sínú ìṣòro òun ìwọ bébí màmá ẹ̀ máa ń tó ń ṣe o ọmọ yẹ ọkùnrin tó gorí ẹ̀ kó tó di pé ó ní owó ọmọ yẹ ọkùnrin tó ti gorí ẹ̀ ó mọ́ o stop ẹ̀ níbi tó bá dé yẹn wọ́n iṣẹ́ gidi ṣe bébí màmá mi náà wọn kì í ṣe àwọn tó ń ṣèṣekúṣe o ṣùgbọ́n ìṣekúṣe dé ẹ̀ ó kun torí bí ọba sọ́kùnrin nínú ayé ẹ̀dá wàhálà wà ń bẹ̀ ẹ jọ mo bẹ̀yìn láàárọ̀ yìí phase 3 lélẹ́yìí phase 4 ń bọ̀ láàárọ̀ ọ̀la tẹ̀bẹ́ wà nípò bébí màmá ẹgbàá mi níyànjú kí wọ́n jọ kí wọ́n máa ní sùúrù lé ọkọ wọn ìfaradà làwọn ìyá wa ní tí wọ́n fi bí ru wa o Gbóyèga Lawal lórúkọ mi ìyẹn burú afájà àlọ́ àṣìṣe bàbá òjò gbogbo lẹ́tẹ̀ tí ń wò mí káàkiri àgbáńlá ayé ìmọ̀ràn ńlá ni ẹ jẹ́ á ṣe sùúrù kò sọ́kùnrin tó dáa ẹ ní faradà ọkùnrin tó rẹ̀ ti dàrú ńgbà mí nínú sùúrù obìnrin yóò sì ṣe ọkùnrin yẹn jiná dáadáa bí òkúta ilé wa ò ní dàrú o tẹ́ bá fẹ́ polówó ọjà ẹ pè mí live and direct 080 232 51601 080 232 51601 ẹ bá mi ṣá ètò yìí ẹ lọ́ọ̀fẹ́ ẹ tẹ̀lé mi ní gbogbo ọjọ́ àjíǹde ara gbogbo yín náà máa jẹ́ o mo wá fẹ́ bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi o kò wù mí kẹ́tọ̀ yóò dúró ó wù mí kí ohun mi máa dá garaga kọ́ mọ́ sí nǹkan tí wọ́n máa disturb wa we want to establish abẹ́ create mini studio wa yóò lẹ̀ tó bí 1.5 million tá a máa fi ṣe ẹ fi máa gún yẹn dáadáa ìpolówó ọjà yẹn ló lè máa lọ dáadáa ẹni tó lọ ń bá fi sí nínú iṣẹ́ ìránṣẹ́ kan lélẹ́yìí láti lè jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yẹn kó gòkè kórè wa lè máa wú láti lè máa ṣe ojúṣe wa nínú tá a gbé dání yìí màá fi àkáǹtì nọ́mbà mi síta fún yín 080 ní nọ́mbà mi kan tẹ́ fi pè mí 08023251101 àkáǹtì nọ́mbà mi lélẹ́yìí Fidelity Bank 6051 999 194 6051 999 194 60 50 999 194 Fidelity Bank Gbóyèga Lawal lórúkọ mi títí àárọ̀ látàkùn tẹ̀síwájú ẹ̀yin bébí mama èyí tí wọ́n fi ẹ̀yin janlẹ̀ yìí ti tó ẹ wáṣẹ́ sí ẹ ní sùúrù tàbí kẹ́ ẹ padà sílé ọkọ yín tí ó bá ti kú ìpàdé dọ̀la o ẹ bá mi share rẹ̀ Ọlọ́run ó share ọ̀rẹ́ ńláńlá fún yín ó dàbọ̀ náà.